Ìròyìn Yajoyajo láti iléeṣẹ́ jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Tósìn Òdẹmọ lóníròyìn. Ilé-ẹjọ́ gba béèlì Dele Farotimi pẹ̀lú Aadota mílíọ̀nù. Ilé-ẹjọ́ gíga tó ń jókòó nílùú Adó Èkìtì ti gba béèlì agbẹjọ́rò àgbà Dele Farotimi. Farotimi ni wọ́n fún ní béèlì ní òwúrọ̀ ọjọ́ Ajé pẹ̀lú owó tó tó Aadota mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró. Olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress (AAC) nínú ẹ̀lẹ́ ìdìbò ọdún 2023 Ọmọyẹlé Sowore ló kéde èyí lójú òpó ayélujára X rẹ̀ lọ́jọ́ Ajé o. Àti borí ìpele àkọ́kọ́, Dele Farotimi ti gba béèlì pẹ̀lú Aadota mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró tó ní ilẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé o, àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò tó tún jẹ́ olùdásílẹ̀ Afẹ́ Babalọ́lá Yunifásítì Abuad, olóyè Afẹ́ Babalọ́lá ti sọ pé o, tí ajàfẹ́tọ̀ọ́ Dele Farotimi bá lè fìdí ẹ̀sùn tó fi kàn wọ́n múlẹ̀, yóò gbòmìnira lọ́gbà ẹ̀wọ̀n tó wà. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ní ilé-ẹjọ́ májísírèètì kan ju Farotimi sẹ́wọ̀n títí ìgbẹ́jọ́ rẹ̀ yóò fi tẹ̀síwájú lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí olóyè Babalọ́lá fi kàn ó. Ṣáájú ni Farotimi fẹ̀sùn kan àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò náà nínú ìwé tí ó ṣẹ̀ṣẹ̀ kọ jáde pé gbogbo ìwà ìbàjẹ́ láàyè ó sì gbé wọ ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Tó kì í dùn kó pọ̀. A ní jù báyìí lọ ní abala ìròyìn Yajoyajo láti ìkànnì jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Tósìn Òdẹmọ lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.